Rashidi sórí sọ̀rọ̀sọ̀rọ̀ láyé ẹ̀ kó máa rántí ẹni tó mọ ọ̀rọ̀ gbọ́. Sórí ìyàwó ẹ̀ tó sọ wípé onírìṣà gbé lọ sóòtẹ́ tó ló mú wá láti Canada, irọ́ ló pa ò mú wá láti Canada. Ṣé ìwọ ti gbàgbé lọ́jọ́ kìíní àná? Ọ̀dọ̀ Elégùṣì ló ti rí ìyàwó yẹn, bàbá wa Elégùṣì ọ̀dọ̀ wọn ló ti rí ìyàwó yẹn ní Èkó. Ìgbà tí Elégùṣì ń ṣe 10 years remembrance sí bàbá ẹ̀ ni ìyàwó yẹn àti ọ̀rẹ́ ẹ̀ wá Elégùṣì wá sí Nàìjíríà láti Canada. Ibẹ̀ ló ti rí ìyàwó yẹn tó sọ wípé o fẹ́ fẹ́, ní ọmọbìnrin yẹn ti gbà fún ẹ tó fi fẹ́ ẹ. Nínú interview tí ọmọbìnrin yẹn ṣe ìgbà tó sọ pé ó fẹ́ ṣe coronation ọba, tó níwọ náà ti da ọba kí n bá ẹmu láti bẹ̀ wá, tó ló ti da ọba tó ló fẹ́ ṣe coronation ọba. Ọmọbìnrin yẹn sọ nínú interview pé kò sí owó lọ́wọ́ ẹ̀, òun lọ sí Canada, òun lọ ta ilé òun tó wà ní Canada. Ìgbà tó ta ilé ẹ̀ tó wà ní Canada, torí ẹ̀ ló ṣe dé adé fún ọmọbìnrin yẹn. Àwọn àṣírí tó rò pé àwa ò mọ̀, àwa mọ̀ dáadáa, á dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ẹ. Torí ilé tí ọmọbìnrin yẹn tà ní Canada ó dé adé fún. Ó gbé ọmọ yẹn wá sí ọ̀dọ̀ ẹ ní Ìwó. Ó wá tó àsìkò kan ó bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ní ìlú Bàrà pẹ̀lú ọmọ tó gbé dání. Má gbàgbé o, Rashidi, ọmọ yẹn rẹ́kọ̀dù ẹ bó ṣe ń fa igbó, bó ṣe ń yí igbó. Lady yẹn rẹ́kọ̀dù ẹ nígbà tó ń sọ fún ẹ pé òun ṣe yahoo, olóò ṣe yahoo oníkàdí ló jí. Torí ọ̀rọ̀ ọmọ yẹn ló dá wàhálà sílẹ̀ láàrin ìwọ àti ọba Elégùṣì Dàìní. Torí ọ̀dọ̀ ọba Elégùṣì ló ti mọ ọmọ yẹn kó tó dípò bẹ̀rẹ̀ sí ní maltreat ẹ̀. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní maltreat lady yẹn wá sọ fún ẹ pé òun fẹ́ máa lọ, kò sówó lọ́wọ́ ẹ̀. Lady yẹn wá bẹ̀rẹ̀ sí ní yà káàkiri lọ́dọ̀ àwọn ọba. Elégùṣì ló kọ́kọ́ lọ́ọ̀jì lady yẹn sí hòtẹ́ẹ̀ pẹ̀lú ọmọ tó gbé dání pé torí òun ló jẹ́ kó mọ̀ òun, ìwọ ló jẹ́ kó mọ ìwọ. Ó lọ́ọ̀jì ẹ̀ sí hòtẹ́ẹ̀, ó bá ṣe gbogbo pépà, ó arrange bá ṣe travel out padà sí Canada. Ṣó ti gbàgbé ni? Ìgbà yẹn ìwọ jáde síta, ó wá sọ fẹ́ Elégùṣì wípé ṣe lẹ́lẹ́gùṣì ń fẹ́ ìyàwó ẹ̀. Ṣé o rántí bí wà tí Elégùṣì ṣe close tó? Ṣé o rántí bí wà tí onírìṣà ṣe close tó lásìkò tí mo ń sọ yìí? Tó bá ti jẹ́rọ́ ni mo pa, bọ́ síta kó wá já mi, Rashidi. Ṣé orí onírìṣà ẹni Olódùmarè fi síbẹ̀ ni kò ṣeé parẹ́, gbogbo nǹkan ló fi jù ẹ́ lọ. Ẹlẹ́ẹ̀kejì, Rashidi, oníwọ ló jẹ́ kí onírìṣà di ọba, oníwọ ló ràn lọ́wọ́, irọ́ ló pa ò. Ṣé o ti gbàgbé ni? Ṣé orí ìdílé àwọn onírìṣà wọ́n ń di ọba ń bẹ̀? Ìgbà tí Síjú Adé àná wàjà, ìdílé méjì náà mú láti lè ní pé kó di ọba tó jẹ́ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀. Onírìṣà ní ẹ̀gbọ́n ọkùnrin méjì síwájú, bẹ́ẹ̀ ló tún ní sẹ́yìn ní àbúrò. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Ṣorí ìgbà tí ìdílé méjèèjì tán wo ẹni tó capable, wọ́n rí pé àwọn ìdílé Ògúnwùsì ni wọ́n máa gbé. Canada náà ló wà tó lóòótọ́. Ṣòwárí ìgbà tán wá sọ wípé ìdílé àwọn Ògúnwùsì náà máa gbé, ẹ̀gbọ́n méjì sì wà níwájú Ògúnwùsì tó jẹ́ wípé ẹ̀gbọ́n ni ọmọ bàbá ni wọ́n. Wọ́n wá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ kán mú nínú wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá finú konú, wọ́n fi kùlùkù. Wọ́n wá wò pé kán kúkú fàbúrò wọn sílẹ̀ torí àwọn tó wà l'Amẹ́ríkà náà wọn sí Nàìjíríà, wọn ò ráyè, they have their own business to do. Mo dẹ̀ mọ̀ pọ̀rọ̀ tí mo ń sọ yí ẹ dáadáa. Òun náà fi gbé onírìṣà sí orí ipò yẹn. Òun ní onírìṣà ṣe dá onírìṣà dá ẹ̀ ní o dẹ̀ mọ̀ wípé tó bá wọ onírìṣà láti òkè désàlẹ̀, wàá mọ̀ wípé Olódùmarè mọ̀ọ́mọ̀ dá adé mọ́ ni, Olódùmarè dá ọlá mọ́, Olódùmarè dá iyì mọ́, Olódùmarè dá ògo mọ́ lára. Rashidi, má gbàgbé o, ọjọ́ kìíní àná tó fẹ́ jẹ ọba, tó wá sí Nàìjíríà, ó lọ bá onírìṣà níbi tó ti ń ṣe ayẹyẹ, ó dọ̀bálẹ̀ gbalaja. Ìgbà tó jẹ ọba tán, Rashidi,
bàbá kan sì bọ́ síta ní last week bóyá last 2 months tàbí last 3 months tó lóun ló ń bá ẹyá Toyota Corolla. Onírìṣà gbé mọ́tò fún ẹ àbí mo parọ́? Onírìṣà fún ẹ lówó, gbé owó fún ẹ, tó bá ti jẹ́rọ́ ní bọ́ síta káwàjà. Àwọn Ẹlẹ́gùṣì gbogbo àwọn bàbá mi tó ń jẹ́ kábíyèsí tẹ́jọ wà ní Canada, wọ́n dìde ìrànlọ́wọ́ sí ẹ kó tó débi tó dé ní Rashidi. Ó wá ní Onírìṣà ń fẹ́yàwó ẹ. Tóbìnrin bá tiẹ̀ wá tó ní gbogbo ilé ayé tá a bá tiẹ̀ wá róbìnrin mọ́ wá kan tìyàwó ẹ. Ó tó bá dúró ní ìpèbí dáadáa, Rashidi. Tó dúró ní ìpèbí tó kọ́ ẹ̀kọ́ ìpèbí dáadáa. Wàá mọ̀ wípé ọba kò gbúdọ̀ gorí ìyàwó ọba ẹgbẹ́ láyé èèwọ̀ kò ní kíje. Tó bá kọ́ ẹ̀kọ́ ìpèbí ni o. Wàá mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ó wá ní Onírìṣà fẹ́ pa ẹ́. Ǹjẹ́ Onírìṣà tiẹ̀ mọ̀ bóyá ó ń rìn? Onírìṣà ò mọ̀ bóyá ó ń rìn débi tá pa ẹ́. Ó dẹ̀ mọ̀ pé ẹni tá kúkú ń wí náà ò bá kú ò bá kẹ̀kọ́ níro tó wá máa wọ̀ ẹ́ níran ni. Torí ó rí pé silence is the best answer for a fool like you. A máa wọ̀ ẹ́ níran ni kò ní dá ẹ lóhùn náà. Wàá ti mọ̀ yẹn tẹ́lẹ̀, wàá ti mọ̀. So gbogbo ilé tó ṣẹ̀ bọ́ síta tó ṣẹ̀ wá ń sọ yẹn kò sí nínú ọ̀rọ̀ rárá, kò jọra wọn. Má jẹ́ kí n tàn yín Rashidi. Ó wá ní Ṣàngó bàbá ẹ̀. Ṣàngó kì í ṣe bàbá ẹ̀, Allah ni bàbá ẹ̀. Muhammadu ni bàbá ẹ̀. Abó ti gbàgbé ni olónídọ̀tí ni Ṣàngó. Ó ní Ògún tó ń pààyàn kiri báyìí, ó wá ní Ògún òun pààyàn. Olóògùn òun ṣe àlùmọ̀pá lóòótọ́ ni. Ògún tiwa kì í pààyàn. Ògún tiwa máa ń mójú ẹni ibi síta ni. Ṣàngó á mójú ẹni ibi síta. Ọbàtálá á mójú ẹni ibi síta. Gbogbo àwọn irúnmọlẹ̀ tiwa wọ́n mójú ẹni ibi síta ni Rashidi. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ṣe ẹ́ o Rashidi. Mo mọ̀ nǹkan tó ṣe ẹ́. Ṣebí torí ọdún ọlọ́jọ́ tó ń ṣe ni. Ọdún ọlọ́jọ́ tó ń ṣe ni. Orí adúrú iyì tí Onírìṣà gbà. Orí bí Onírìṣà ṣe gba iyì tó. Ara wa ta ẹ o wá bọ́ síta wá bẹ̀rẹ̀ sí ní sọ tọ́tọ̀tọ̀ lẹ́nu béèyàn tó ti mu gbóyò tó ti mu Colorado. Tó wá gbọ́ o kì í ṣe Onírìṣà ló ní kàn yọ ẹ o. Tó o bá mọ̀ lẹ́ni jẹ́ ká sọ fún ẹ. Jẹ́ kí n sọ fún ẹ àwọn tó sọ wípé wọ́n fẹ́ kàn yọ ẹ kúrò kó ń dójú ti ìran Yorùbá. Àwọn ọmọ Yorùbá gidi tó wà ní diaspora. Àwọn ọmọ Yorùbá alálùbáríkà tán mọ rírì nǹkan tí wọ́n ní. Àwọn ọmọ Yorùbá tó ń jẹ́ èèyàn alálùbáríkà tó ń jẹ́ èèyàn gidi náà sọ wípé òun dójú tì wọ́n pé irú ẹ ò yẹ lọ́ba Ọ̀ṣun. Pé kí Adélékè bá wọn yọ ẹ́ dànù bí jìgá. Má mú àtàmọ́ mọ́ Onírìṣà rárá. Nǹkan tó pọ̀ Onírìṣà ò jẹ́ bẹ́ẹ̀. Ìwọ gan deep down ní ọkàn ẹ o mọ̀ pé nǹkan tó pe Onírìṣà o mọ̀ wípé Onírìṣà ò jẹ́. Àwa ò dẹ̀ ní gba rádaràda yẹn láyè. Ìwọ ni kó lọ túwà ara ẹ ṣe Rashidi. Àti ibi tó ti bẹ̀rẹ̀ sí ní kọ ẹsẹ̀ bọ̀ àti ibi tó ti bẹ̀rẹ̀ sí ní dé adé fún obìnrin ló ti ń kọ ẹsẹ̀ bọ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo lady tó ru ẹjọ́ oríṣiríṣi ọ̀túnmọ̀ òsì mọ́ ẹ má gbàgbé o, kò kú ó wà láyé. Kò sí bó ṣe lè bù ẹ́ kó wá máa parọ́ mọ́ àwọn olóore ẹ̀ kó dẹ̀ bù ẹ́ bẹ́ẹ̀. Mo dẹ̀ rí lady yẹn gan ní ìrẹni tó jẹ́ pé kò lè bù ẹ́ mọ́rọ́. Gbogbo ìwà tó ń wù láàfin pátá ni lady yẹn ṣe fídíò táyé rí. Onísọkúsọ. Fúnra ẹ ní respect, ká fún ẹ ní respect. Tó bá pọ́nra ilé àpọ́n ẹlé, tó bá yí ara ẹ sí ayé ẹ sí, tó bá ti sọ pé ò ready láti pọ́nra ilé àní pọ́n ẹlé. Tó bá dẹ̀ sí lóò ready láti yí ara ẹ sí àní yí ẹ sí. No sense.